A kí gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá nílé. A dúpẹ́ lọ́wọ́ Elédùà ọba fúnniṣe tí sì bá ní ṣe yọrí. Ibi tá a wà tẹ́tí wà lọ́wọ́lọ́wọ́ ó ní ìlú Òkò ọjà. Ọlọ́run ti ṣe ohun tí a ń retí, ìdàgbàsókè ìlú ó ti sọ̀kalẹ̀ sílùú Òkò. Radio Nigeria òun la wà yìí, Ògoolú FM 89.3 ibẹ̀ la wà yìí pẹ̀lú orí ọ̀fẹ́ ní tó láyé àtọ̀run. Ọjọ́ 5 oṣù kejìlá ọdún 2020 tá a wà yìí òun náà ni a sí Ògoolú FM. Ọlọ́run tí ó ti kalẹ̀. Honourable Minister of Information Lai Mohammed àwọn ni wọ́n bá wá sí ní ọjọ́ 5 oṣù kejìlá 89.3 òní gbogbo ayé ń gbọ́ báyìí o Ògoolú FM ẹ rí pé ohun ńlá ó kalẹ̀ sílùú Òkò ohun tá à ń retí ó dé bá wa láyé lójú ẹ̀mí wa tọ́ àmọ́ retí yín o kí ẹ bá wa dòwò pọ̀ ní Ògoolú FM 89.3 ní ìlú Òkò ọjà. Orúkọ tèmi ni Sọjí Abíọ́jẹ́lá. AIF Media ló sì agbátẹrù ohun tẹ́ ń wò yìí.